ti jẹ́ níbodè ọ̀run Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀là bọ́rú ẹ̀là àbọ́yè aleluya o mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tí ọ̀fin ń wò mí lọ́kùnrin ò ní fọ́, etí tí ẹ̀fin ń tẹ́tí sí mi lóbìnrin ò ní di o. Mojúbà àkọ́dá ayé, mojúbà ṣẹ̀dá ọ̀run, mo sì júbà lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mojúbà olúbíkín èyí tó kọjá ewé, mojúbà ọ̀sẹ̀bíkín èyí tó kọ́ wa gbò, mo sì júbà lọ bàbá tó bí mi lọ́mọ Ràímí oṣù ọ̀lálẹ́ o. Mojúbà ẹ̀yin kó tó kọ́kọ́ wí kí n tó wí, mojúbà ẹ̀yin tó kọ́kọ́ sọ kí n tó sọ. Ẹ jẹ́ kí n rí tèmi wí o, ẹ jẹ́ kí n rí tèmi sọ o. Nítorí mo ti júbà yín mo fẹ́ fún ẹ̀yin ènìyàn tẹ́ ń tẹ̀lé mi ọmọ ọ̀dọ̀ àgbà ní ifá arọ́bí funfun arọ́bí tó gbóná kan lénìí. Ilé ayé tá a wà yìí bí èèyàn bá ń bẹ nínú ayé àgàgà èmi èèyàn kan mi ì bọ́ta fẹ̀yìn o. Èèyàn tí n bá rí wípé ọ̀tá mi ni, nítorí pé ọ̀tá ẹni èé fẹ́ kéèyàn rọ́nà lọ, bẹ́ẹ̀ sì ni ọ̀tá ẹni èé fẹ́ kéèyàn rí bá ti ṣe. Kó jábọ́ lọ̀tá máa ń kọ. Èèyàn ò gbọ́dọ̀ kọ iyán ọ̀tá, èèyàn ò gbọ́dọ̀ kọ iyán ọ̀tá kéré o. Èèyàn gbọ́dọ̀ múra nínú ayé o. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń bẹ nínú ayé. Ọ̀tá ilé wà, ọ̀tá òde wà, ọ̀tá ibiṣẹ́ wà, ọ̀tá kẹ́nimẹ́ni tẹ̀m̀bẹ̀lẹ̀kún, ọ̀tá bó bá ṣe wù kóríkórí, tó bá ṣe wù kó bàjẹ́, kódà ọ̀tá tí ń gbèrò ikú sí yín bẹ́ẹ̀. Ìdí nìyẹn tó fi dáa kéèyàn tó bá ń bẹ nínú ilé ayé yìí máa lo arọ́bí. Gbogbo oògùn tó bá wù kó o lò tó bá fẹ́ jẹ̀yàn nínú ayé, tàbí ó wù ọ́ kí ògo tó lẹ́dùmarè kọ́mọ látòdì ọ̀run kó o lò pẹ́. Má ṣe fọwọ́ yẹpẹrẹ mú ọ̀tá rẹ o. Ṣiṣẹ́ arọ́bí, má lo ṣe arọ́bí dáadáa. Bọ́bá mú yìí bọ́tà wá bó porí ẹ̀ láburú, aburú tó ṣe sí ọ, tó bá a padà, tó filé ayé sílẹ̀ fún ọ. Eléyìí ò lè jẹ́ kí o tètè rọ́nà lọ o. Ẹ má jẹ́ kí akọ̀yàn ọ̀tá kéré o, ẹ jẹ́ ká múra nínú ayé o. Iṣẹ́ arọ́bí tí mo fẹ́ fún yín lónìí, ẹ má ṣe kọ̀ sílẹ̀ lásán bí kò ṣe pé kẹ́ ṣe. Ẹ mú iṣẹ́ yìí ẹ ṣe. Ẹ jẹ́ kí a máa gbìyànjú àti máa lò bóyá ẹ̀kan lóṣù. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, èèyàn kéèyàn tó bá ń ro aburú rò wá, ẹsẹ̀kẹsẹ̀ tó bá ti ń ro laburú máa dé bá. Èèyàn kéèyàn tó bá ti ń ro kúrò wá, ẹsẹ̀kẹsẹ̀ tó bá ti ń ro kúrò wá ni àjálù burúkú máa dé bá. Èèyàn kéèyàn tó bá ń ro pé alágbájá àwọn tiẹ̀ jábọ́, bó bá sì ń ro ká jábọ́ lúrú wá, ibẹ̀ ni aburú sì máa ṣe. Èmi ẹ fi nǹkan arọ́bí ṣeré o. Kódà mo máa ń kẹ́bu arọ́bí jẹ bí ẹni ń kọ́ alábòkun jẹ ni. Báwo láò ṣe ṣiṣẹ́ yìí, ó yẹ ẹ máa bá mi ká lọ. Ẹ bá mi lọ sí ọjà, ẹ lọ bá mi lọ ra aṣọ funfun ọ̀pá kan, ẹ bá mi mú wá sílé. Ẹ lọ bá mi lọ síbi ewé àjẹ́òbàlé. Tẹ́ bá ti dé ibi ewé àjẹ́òbàlé yìí, ẹ bá mi fi ọwọ́ àlàáfíà yín tá a mọ̀ sọ́wọ́ sí yín, ẹ bá mi fi já ewé àjẹ́òbàlé yìí bẹ́ẹ̀ ṣe fẹ́ kó pọ̀ sí. Ẹ sì bá mi lọ síbi ewé oríjìn, ẹ bá mi já fọwọ́ sí yín jẹ ewé oríjìn. Ẹ bá mi jẹ ewé ìróró, ẹ bá mi jẹ òun náà níwọ̀nba, ewé ewúro òun náà níwọ̀nba. Ẹ bá mi rè po ọ̀bọ̀, ẹ sì bá mi ra igi ńlá pẹ̀lú odidi àtàrí kan. Ẹ jẹ́ ká kó gbogbo àwọn èròjà yìí débi ewé àjẹ́òbàlé ni, ewé oríjìn ni, ewé ìróró ni, ewé ewúro ni, èpo ọ̀bọ̀, igi ńlá pẹ̀lú àtàrí yìí
ẹ bá mi kó gbogbo ẹ̀ dà sínú aṣọ funfun ọ̀pá kan tí mo ní rà yìí. tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀, ẹ bá mi má aṣọ funfun yìí, ẹ bá mi wé papọ̀. kò sí pé fi nǹkan wé o, ẹ sùn papọ̀ mọ́ àwọn nǹkan tẹ́ ẹ kó sínú rẹ̀, ẹ bá mi gbé sínú ìsasùn ìjóògùn yín. ẹ bá mi dé ìsasùn yìí, ẹ bá mi kóná yá, ẹ bá mi jó. tẹ́ bá mi jó kinní yìí tán, ẹ bá mi lọ̀ kúnná dáadáa. ẹ bá mi kó sínú àdó kan tàbí kẹ́ kó sínú ike funfun kan tàbí inú bottle water kan. iṣẹ́ yìí tá a bá fẹ́ lò ó, kò nídìí à ń lo ọtí lò ó, omi lásán la ó fi máa lò ó. 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 tá a bá fẹ́ lò ó, a ó dà sí àtẹ́lẹwọ́ sí wa, a wá tẹ Ifá èjì ogbè sí. a wá mọ̀ ní wípé aṣọ funfun báláú láṣọ òkú, àlà funfun gbò láṣọ ìgbẹ̀yìn. èyí ẹ wí ni mo wí o, èyí ẹ pè ni mo pè. òṣèlú ló máa ń porí èmi lágbájá ọmọ lágbájá níbi. aráyé o, ẹ fún láṣọ funfun báláú kórì ń dàbóra, ẹ fún láṣọ àlà funfun gbò kórì ìṣèbóra o. ǹjẹ́ ọkùnrin ló bá ń porí mi níbi ni? oṣó ilé ni, obìnrin ni, ọkùnrin ni, ọmọdé àgbàlagbà ni, ẹlẹ́bọ lógún ni, àlùfáà ni ló bá ń porí èmi lágbájá ọmọ lágbájá níbi. ẹ̀yin tó nílé ayé o, ẹ̀yin aráyé o, ẹ bá mi ẹ fún láṣọ funfun báláú kórì ń dàbóra, ẹ fún láṣọ àlà funfun gbò kórì ìṣèbóra o. èmi ní kí n jà ká rẹ̀, kó fi mí sílẹ̀ sáyé lọ o. èjì ògbè, kó wá gbè mí o. èjì ògbè, kó gbé ẹbọ sórí ẹlẹ́bọ, kó gbé àṣàṣì sórí alásàṣì o. èjì ògbè, kó gbé àṣàṣì sórí alásàṣì o. àṣàṣì ayé, àbìlú ayé, àránṣí ayé, èpè ayé kò gbọdọ̀ ran èmi lágbájá ọmọ lágbájá mọ́ o. so tá bá ti mú ẹja ká da ẹbu díẹ̀ sátẹlẹwà, ká tẹ̀lé jẹ̀wẹ̀, ká gbólóhùn yìí sí, ẹja dà sẹ́nu, ká fi omi lò ó, kò jù báyẹn lọ. ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa o. ẹ jẹ́ kí àgbìyànjú ẹ̀ka ní lélẹ̀, mọ̀jà kọyán ọ̀tá kéré o, ọ̀tá lé o, ọ̀tá lé gan, ọ̀tá lé o. àwọn èèyàn máa ṣàṣì ni o, àwọn èèyàn máa ṣàṣìyàn o. ẹ̀yin kan lè wà níbi tẹ́ ẹ jókòó sí yẹ, mọ̀ bóyá nìkan ti lọ fẹ́ nìkan láwòrán yín níbì kan. ó lágbára tó bá fún èèyàn láwòrán èèyàn, tó bá tiẹ̀ ní ọ́fíìsì iṣẹ́ mi tí èsì iṣẹ́ kà síbí kò bá tún dáa, bí wọ́n ti lọ fún yàn láwòrán yín pé ká bá yín pa yín tàbí ká ta yín lọ́fà tàbí kí wọ́n ṣe ń kẹ́kú dànù. ǹjẹ́ yín mọ̀? ẹ̀yin ò mọ̀. bẹ́ẹ̀ ni ẹ̀yin ò mọ̀ o. ayé sì ti da ayé kínní. báráyé bá fẹ́ nídìí fọ́tò yín wà lórí Facebook, lórí TikTok, ó kàrà mú fọ́tò yín níbẹ̀. ẹ̀yin ò ní mọ̀ pé ẹnìkan ti wà níbì kan tó ti ń lọ fi fọ́tò yín ṣe aburú. so ẹ má jẹ́ ká fi ṣe àròbì ṣeré o. gbogbo àṣàṣì tó bá wù kí wọ́n ṣá, orí ara wọn ò fi máa gbé. orí rẹ ò ní gbàbọdè, orí tèmi náà ò ní gbàbọdè o. èmi ọmọ yín náà ni Dr. Modu Agba. ó dìgbà.